Ẹ kú dédé wòyí o ní ibikíbi tí ẹ bá ti ń wò mí ní gbogbo orígun mẹ́rin àgbáyé. Ẹ jọ̀ọ́, awuyewuye kan ló ń lọ nígboro tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ó dẹ̀ máa wù mí kí ẹ̀yin tẹ́ bá jẹ́ alábíamọ kí ẹ fetí alábíamọ gbọ́. Mi ò fẹ́ máa kóòtì àwọn èèyàn. Mi ò dẹ̀ fẹ́ máa gbé fọ́tò àwọn èèyàn jáde pé ẹni báyìí ló sọ eléyìí, ẹni báyìí ló sọ eléyìí. Ṣùgbọ́n gbogbo yín náà ò ní ṣàìrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní orí móhùnmáwòrán wa tàbí ní orí íńtánẹ́ẹ̀tì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bóyá ẹnìkan nínú àwa òṣèré ó sick, wọ́n wá seek help fún irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a ti máa ń gbọ́ oríṣiríṣi. Mo dẹ̀ fẹ́ clear díẹ̀ nínú oríṣiríṣi ọ̀hún. Nítorí àwọn kan máa ń go to the extent of ṣíṣẹ́ èpè fún àwọn òṣèré nítorí nǹkan tí ẹ ṣèwádìí ẹ̀ rárá. Now, mo dẹ̀ tún fẹ́ another angle tí mo fẹ́ káwọn èèyàn fi wò ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kí fídíò táwọn bá ṣe kó trend. Wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé táwọn bá fi òṣèré, bóyá táwọn bá sọ̀rọ̀ kò bá kùn gbé sóṣèré kan tó lórúkọ, wọ́n believe pé àwọn máa trend. Wọ́n believe pé àwọn máa trend. Tí a bá wá rí ẹni tí ó sọ̀rọ̀, àwọn executive ẹgbẹ́ wa wà tí wọ́n dẹ̀ pọ̀ níyẹn. Mo expect pé káwọn náà máa jáde bí mo ṣe máa ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Torí kìí ṣe àkọ́kọ́, kìí ṣe ẹlẹ́ẹ̀kejì tí máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nì. Ṣùgbọ́n ẹ̀yin alábíamọ ayé, mo fẹ́ kẹ́ bá mi fetí alábíamọ gbọ́. Nítorí ẹni tó bá rú ure yóò sọ ire. Ẹni tó bá rú ní ìbú yóò fi kọ́gi. Téèyàn bá ṣépè fún ẹni tí èpè ò tọ́ sí, èpè yẹn padà sórí òǹtọ̀hún àti mọ̀lẹ́bí ẹ̀. Téèyàn bá ṣàdúrà fún ẹni tí àdúrà tọ́ sí, àdúrà yẹn náà, part of àdúrà yẹn náà ó padà sórí ẹni tó ṣàdúrà àti mọ̀lẹ́bí ẹ̀. Èyí ló fi yẹ ká ronú, ká má ti torí tọ́rọ́kọ́bọ̀ tá a fẹ́ rí lórí íńtánẹ́ẹ̀tì, ká má rò wípé àkàtà lè bá tẹni ẹlẹ́ni jẹ́. Ó ti pẹ́ tí àwọn èèyàn ti máa ń bú president ẹgbẹ́ wa, Mr. Latin. Orí Mr. Latin kọ́ ló ti bẹ̀rẹ̀. Nígbà tí president wa, ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì ń ṣe olórí ẹgbẹ́ wa, wọ́n ti bú wọn láìmọye ìgbà sẹ́yìn. Ṣùgbọ́n nítorí pé social media yìí ò tí ì gbilẹ̀ dáadáa ńgbà yẹn, àwọn tó bá bú wọn láàrin ara wọn náà wọ́n á ti bú wọn. Kò kí ń lọ viral. Wọ́n ṣe the same thing fún Uncle Jídé Kòsọ́kọ́. Tó jẹ́ pé nígbà míì tí àwọn èèyàn bá sọ̀rọ̀ èèyàn téèyàn bá gbọ́, àwọn ọmọ èèyàn téèyàn bínú wọn á dẹ̀ máa sun ẹkún. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn ń ṣe ó yé àwọn ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ni wọ́n mọ̀ pé bí ọwọ́ ikú bá ṣe mọ, ó ń fi nojú. Ìwọ̀n oore tá a bá lè ṣe fúnra wa, a máa ń ṣe fúnra wa. Bí ìwọ̀nba ìhà tá a bá kọ síra wa la fi máa ṣera wa lóore. Àwọn ọ̀rọ̀ kan wà tán máa ń quote Mr. Latin fún. Mo fẹ́ yànnàná ọ̀rọ̀ yẹn lénìí. Mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin alábíamọ, ẹ̀yin tẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ, ẹ̀yin tẹ́ ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sin, ẹ̀yin tẹ́ ẹ̀ ní rí ìnira, ẹ̀yin tí ìbànújẹ́ ò ní bá mọ̀lẹ́bí yín bí ẹ ṣe fẹ́ máa fi ìbànújẹ́ bá mọ̀lẹ́bí ẹni ẹlẹ́ni. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Èmi ò ní kéèyàn má bú mi. Èébú yín ó ti mọ́ wa lára. Tó bá dẹ̀ tí Barrister ní gbogbo ẹni ìwúwù tó bá ń ṣèkà láyé, tọ́mọ Ádámọ̀ bá ń ṣàdúrà fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣépèlé. Gbogbo ẹnikẹ́ni tó bá ń hùwà àdúrà láyé tí àwọn aráàlú bá ń ṣépè fún, iṣẹ́ ọwọ́ rẹ̀ ó máa ṣàdúrà fún, èpè ó dẹ̀ máa padà sórí elépè. Wàláhì èpè ó máa padà sórí elépè.
ẹ kì í ṣèwádìí, ẹ kàn jáde, ẹ kàn máa sọ̀rọ̀ sáá. Bóyá nǹkan tí Mr. Latin ń sọ òye yín, ẹgbẹ́ tó ń ṣe àkóso àwọn òṣèré ní Nàìjíríà ó pọ̀ gan-an níye, at least bàbá tó 20 àtó 15. A pọ̀ níye, ẹgbẹ́ kọ̀ọ̀kan ló dẹ̀ ní àwọn members tiẹ̀. Rísì téèyàn dẹ̀ fi ń lẹ́gbẹ́ náà ni pé tó bá níṣòro, káwọn ẹgbẹ́ ò lè bá ẹ pawọ́pọ̀ láti sọ òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Tàbó bá fẹ́ ṣe nǹkan rí, kí gbogbo wọn pawọ́pọ̀ láti bá ẹ ṣe, kí káwọn èèyàn náà rí ẹ pé yes, àwùjọ àwọn èèyàn rere ló wà. Those are the reasons téèyàn fi ń ṣẹgbẹ́. Kì í ṣe pé ẹgbẹ́ máa ń kó owó ẹgbẹ́, wọn máa ń kó lẹ́nìkan lọ́wọ́. Lótìítọ́, ẹgbẹ́ máa ń ran àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́ tán bá ní ìṣòro nínú owó tí àwọn ọmọ ẹgbẹ́ bá dá. Ṣùgbọ́n nígbà tí mo wà ní ẹgbẹ́ A, tí ẹnìkan wà ní ẹgbẹ́ B tàbí kò tiẹ̀ sí nínú ẹgbẹ́ kankan rárá, owó tí àwa ń rejọ ní party A tèmi wà, ẹ lè expect kí n máa lọ fi tọ́jú ọmọ party B. Kò possible, ẹ fi ọ̀rọ̀ yìí náà ro ara yín. Ẹ̀ẹ́dẹ̀ lè compel mi pé mo gbọ́dọ̀ máa fi owó yẹn tọ́jú ẹni tí kò darapọ̀ mọ́ ẹgbẹ́ mi, kó náà contribute nǹkan tí àwọn ọmọ ẹgbẹ́ yẹn ń contribute tówó fi ń wà nínú ẹgbẹ́. Ẹ lè compel mi láti ṣerú ẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Àmọ́ wá pariwo tí nǹkan kan bá ti mú ẹnìkan tí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ kí ni ipa tí àwọn òṣèré ẹgbẹ́ ẹ ti kó láti lẹ̀. Èló làwa òṣèré ní lọ́wọ́. Ẹlòmíì mortgage ní ilé ẹ̀ tẹ́ ń wò, tẹ́ ẹ máa ní ẹnìkan sick, ẹnìkan lọ kọ́lé alájà mẹ́jọ, ṣé kó ta lé ẹ̀ nítorí pé ẹnìkan sick ni? Kálukú ń ṣiṣẹ́ rẹ̀, ó ń kó owó rẹ̀ sí àkáǹtì ara rẹ̀ ni. Jídé Kòsọ́kọ́ bí wọ́n ṣe tó yẹn, wọn kó owó wọn sákáǹtì tèmi, èmi ò kó owó wọn tèmi sákáǹtì wọn. Uncle B, ọ̀gá wa Bello, wọn ò kówó tí wọ́n ń pa sákáǹtì mi ò tí ì kówó tèmi sákáǹtì wọn rí. Ṣùgbọ́n wọ́n lè ṣe dáadáa fún mi, èmi náà lè ṣe dáadáa sí sáìdì wọn. So ẹ̀yin èèyàn dẹ̀ máa rí i pé èmi ò kì í ṣalájẹsẹ́. Mo máa ń lọ sórí rédíò láti lọ sọ fáwọn èèyàn pé oore báyìí ni lágbájá ṣe fún mi. Gbogbo èèyàn ló ti mọ oore tí Jídé Kòsọ́kọ́ àti Délé ṣe fún mi. Lórí bí mo ṣe sọ pé òyìnbó mi ń yanrantí. Mo sọ̀nà pé nígbà tí mo jáde iléèwé mi ò lè sọ mi ò lè sọ lédè òyìnbó, ojú máa tì mí. Àwọn tán dá sọ̀rọ̀ mi nìyẹn. Mo sọ lórí tẹlifíṣàn wípé níjọ́ tí mo dé láti north tí mo dé Èkó, pé aṣọ mẹ́rin tí Uncle B kó fún mi ní ọjọ́ náà, pẹ̀lú despite the fact pé wọ́n wà ní inú ìbànújẹ́ pé wọ́n fẹ́ lọ gba fíìmù wọn, wọ́n ti ní déètì ní National Theatre. Ṣùgbọ́n ẹni tó fẹ́ yá wọn ní owó tí wọ́n ó fi gbà, torí kò sí owó yẹn lọ́wọ́ wọn, ẹni tó fẹ́ yá wọn ní owó tí wọ́n ó fi gbà, ọjọ́ National Theatre ti súnmọ́, ẹnìyẹn wá ní stroke. Ọjọ́ yẹn ni ọ̀gá gbọ́ pé ẹnìyẹn ní stroke. Wọ́n orí ẹkún ni mo bá wọn nínú ọ́fíìsì wọn, wọ́n gbà kẹ́dìbọ̀dì wọlé. Bọ́ nítorí pé mo torí pé wọ́n lọ sọ fún mi pé Sokoti, mi ò tí ì lórúkọ ńgbà yẹn, bàbá Ìyábọ̀ náà máa ń pè mí. Bàbá Ìyábọ̀ láti Kaduna, àwọn nìkan jẹ́ mi kí n wọlé. Láfíà tán ṣàlàyé gbogbo tó ń ṣe wọ́n fún mi tán, èmi náà dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé mo ti dé. So wọ́n wo aṣọ tó wà lọ́rùn mi, wọ́n rí pé kò sí aṣọ tó bá ìgbà mu lÉkòó. Wọ́n wá pe Àrúpẹ̀, wọ́n sọ̀rọ̀ sárúpẹ̀ létí. Àrúpẹ̀ wá kúrò lẹ́gbẹ̀ẹ́ mi, Àrúpẹ̀ wá lọ sí ọwọ́ alájáde lọ, ó wá dé, ó wá gbé nylon bag kan dání. Ọ̀gá wa gbà lọ́wọ́ ẹ̀, wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí kú bí. Wọ́n wá gbé nylon bag yẹn nígbà tó lọ tán, wọ́n wá gbé lé mi lọ́wọ́. Nígbà tí máa yẹ̀wò, aṣọ 4 ló wà nínú ẹ̀. Wọ́n wá ní bàbá Ìyábọ̀, aṣọ yìí sì bẹ̀tà àwọn aṣọ tẹ kó wá láti kìíní ẹ̀sìn ra máa mọ́néjì eléyìí náà. Aṣọ 4 tí wọ́n kó fún mi, ó bẹ̀tà kápá gbogbo aṣọ tí mo kó wá papọ̀ lọ́nà tí ó kan. Ìkọ̀ọ̀kan nínú àwọn aṣọ yẹn sì bẹ̀tà ẹ̀. So tí èmi bá lè jáde kí n sọ, kì í ṣe gbogbo èèyàn ló máa jáde tó máa sọ pé lágbájá ṣe mí láǹfààní. Ẹ wàá máa sọ̀rọ̀ pé àwọn kan ń lo mọ́tò dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀, àwọn kan ń lo àwọn kan ń kọ́lé dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀.
èmi tèmi náà jókòó yìí gẹ́ mo ti sọ fún yín náà èmi fúnra mi èmi ò tí ì kọ́lé náà mi ò dẹ̀ kú mi ò fi tèmi kọ́yàn lọ́rùn èmi ò tí ì kọ́lé náà as big as I am bẹ́ẹ̀mi náà ṣe pẹ́ tó nídìí iṣẹ́ yìí mi ò tí ì kọ́ mi ì dẹ̀ fi tèmi kọ́yàn lọ́rùn nítorí pé ìgbàgbọ́ mi ni pé tọ́lọ́run bá kọ́ pé máa kọ́ kálukú ló mọ ibi tóun náwó tóun sí tó ti yín now ẹ máa compare wípé àwọn kan ní ilé wọn wọ́ọ̀tì 30 million ilé wọn wọ́ọ̀tì 40 million ilé mortgage tó believe pé kó mọ̀ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ok ó dáa ṣé kó lọ ta ilé rẹ̀ tàbí mọ́tò tiẹ̀ nítorí pé ẹni tí ò mọ̀ rí yẹn ó sick ni àbí kí ni tó mọ̀ àbí ẹ̀ ń sọ fún mi pé gbogbo doctor ló ń lo mọ́tò ṣé gbogbo lọ́ọ̀yà ló ń lo mọ́tò ṣé kò sí òtòṣì nínú lọ́ọ̀yà ṣé kò sí òtòṣì nínú doctor ẹ kàn fẹ́ kéèyàn sọ̀rọ̀ á wá dàbí ẹni pé àwọn tó ń ṣoore fún àwọn èèyàn wa yẹn á wá dàbí ẹni pé èèyàn ń bú wọn èmi ò lè bú àwọn tó ń ṣoore fún àwọn èèyàn wa torí wípé àwọn yẹn gangan kọ́ ló ń sọ̀rọ̀ síta àwọn tí ò lè dábùn ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ ní 5 naira kò lè dábùn ní 5,000 àwọn lẹ́gbọ̀n tí wọ́n gbẹnu wọn ò sì síta tí wọ́n á máa sọ oríṣiríṣi nípa wa ṣebí àwọn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ẹ̀yin náà tó bá jẹ́ wípé ó ka yín lára tó bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ kówó tẹ́ ẹ ní lọ́wọ́ ẹ kó fún wọn náà kò sí ọlọ́run ò bínú sí kẹ́nìkan rẹ̀ nìkan lọ́wọ́ náà ok èmi bí mo ṣe wà yìí pẹ̀lú àìtí ìkọ́lé mi tí mo sọ yìí èmi sáà ń owó tí n bá ní lọ́wọ́ mo ń lọ fi béèlì àwọn èèyàn jáde ní prison yard mo ń lọ fi save life àwọn èèyàn ní hospital náà owó mi ní ibi tó wù mí kí n ná sí nìyẹn anybody ò lè fọ́ọ̀sì mi lọ́nà tí máa náwó mi sí téèyàn bá sick àìmọye àwọn èèyàn ni mo ti contribute sí sickness yẹn ẹ̀yin ẹ wá sáàrin ẹgbẹ́ wa ní Tampan ẹ wá béèrè pé tírù nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ipa wo ni Sokoti máa ń kọ sí tírù nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ipa wo ni Bello máa ń kọ sí ipa wo ni Jídé máa ń kọ sí gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ pé wọ́n lówó wọ́n ní mọ́tò wọ́n ní ilé yìí gbogbo wọn náà máa ń ṣe dáadáa sáwọn ẹni yìí náà ní last time tí mo wà ní inú executive yìí mo mọ iye tí láti máa ń compel àwọn Fẹ́mi Adébáyọ̀ àwọn ọdún yóò tún pé àwọn tí ò sí inú executive wa bíi ọ̀pọ̀lọpọ̀ àwọn star artist tí ó pè wọ́n tí ó compel wọn pé o gbọ́dọ̀ dáyé báyìí nígbà tá a bá fẹ́ fún ẹnìkan lówó tó jẹ́ pé owó tá a dẹ̀ fẹ́ fún owó tó wà nínú àpò ìṣúná wa is not enough. Then ètò ẹ̀wà gbọ́rí leléyìí láti orí Uncle B ni ẹgbẹ́ mi ti ń pariwo wípé kíkálukú wa ẹ jẹ́ ká pọnmi lẹ̀dẹ̀ òrùgbẹ ẹ jẹ́ ká pọnmi lẹ̀dẹ̀ òrùgbẹ kí gbogbo wa ká ní insurance ká ṣe insurance policy tí ó protect ọjọ́ iwájú wa tí ó protect bá a bá sick ọ̀pọ̀lọpọ̀ orú wa ìlàwà ní individual one tá a sì fúnra ara wa nígbà tí ẹgbẹ́ ò tiẹ̀ compel wa ṣùgbọ́n nítorí pé nǹkan yìí ń ṣẹlẹ̀ tá a rí pé owó tá a ná sórí àwọn aláìsàn ó pọ̀ jù iná ni láti ìgbà tí Uncle B ti ṣe president ẹgbẹ́ yìí ni wọ́n ti fi lọ́lẹ̀ pé a gbọ́dọ̀ ní insurance policy. Now àwọn insurance company tí a fẹ́ bá ṣe àṣepọ̀ wọ́n fún wa ní target pé okay o àwọn máa gba 1,500 lọ́wọ́ yín individually 1,500 tá a san individually yẹn yóò dẹ̀ fetch wa ní right ẹni tó san 15,000 gẹ́gẹ́ bí insurance tàbí 20,000 so ẹni tó san 20,000 individually láyé ara ẹ̀ irú ètà wa ti san tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wa san 50,000 ẹni tó san 100,000 wà lọ́dún lórí insurance pé àmọ́ ilẹ̀ tí ó mọ̀ lọ́la àmọ́ tó lè ṣẹlẹ̀ sí èèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ la máa pè tí wọn ò ní wá now nígbà tí Uncle B pé àwọn èèyàn èmi mọ iye àwọn èèyàn tí mo rẹ́gísítà fún lọ́wọ́ ara mi mo fi Ọlọ́run Elédùmarè búra Jídé mọ iye àwọn èèyàn tó rẹ́gísítà fún Bello mọ iye àwọn èèyàn tó rẹ́gísítà fún nígbà tí ìsáwá náà la bí gbogbo ayé sí gbogbo ayé la wà rẹ́gísítà fún ni síbẹ̀síbẹ̀ náà meet up half of the
list tí àwọn yẹn ní ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ which is 3,000 a dẹ̀ ní ọmọ ẹgbẹ́ tí ò less than 30,000 a ní ọmọ ẹgbẹ́ tí ò less than 30,000 a dẹ̀ rí 1,000 kódà lórí ti ìgbà tó ń kú bí tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ a rí 700 èèyàn ó ń kú bí lọ wọ́n parí ọdún mẹ́rin wọn ó kú bí Jídé Kòsọ́kọ́ bọ́ síbẹ̀ Jídé Kòsọ́kọ́ mú lọ́kùnkúndùn kódà ọkùn Jídé tiẹ̀ tún ṣe wàhálà débi pé ó lọ bá àwọn insurance company oríṣiríṣi tí wọ́n wá ń fi wá jagbà láàrin ara wọn àwọn kan gbà pé kó lè dáwọn lọ ọ̀dọ̀ tàwọn la máa wà wọ́n gbé bọ́ọ̀sì fún odidi bọ́ọ̀sì wọ́n gbé fún wa nírètí pé wọ́n mọ̀ pé members wa pọ̀ àwa ò lè jẹ́wọ́ fún wọn pé a ti fẹ́ ṣe tẹ́lẹ̀ o táàrí 1,000 èèyàn wọ́n rí strength membership wa pé ó pọ̀ pé àwọn eléyìí wọn ò lè dín 25 to 30,000 bẹ́ẹ̀ ni a kì í lè ṣe 30,000 less than 30,000 so now lẹ́yìn ìgbà yẹn pẹ̀lú gbogbo wàhálà tí Uncle Jídé ṣe lórí ọ̀rọ̀ insurance policy yẹn wàláì 3,000 náà la tún gbélé lórí pé òkè ká tiẹ̀ kọ́kọ́ déyàn 3,000 any other person tó bá máa wá tí Jídé Kòsọ́kọ́ fi parí ọdún mẹ́rin àwọ̀ 1,000 tá a rẹ́gísítà nínú ọmọ ẹgbẹ́ wa àwa náà rẹ́gísítà o a rẹ́gísítà fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà la wá fowó bá rẹ́gísítà but kó tó dípa kówó yẹn lọ àwọn insurance company yẹn believe pé a gbọ́dọ̀ rí 3,000 torí pé wọ́n ti ṣe sacrifice fún wa tó nǹkan tí ẹni tó ń ṣe insurance 20,000 individually nǹkan tí 20,000 yẹn máa fẹ́ tiẹ̀ ní 1,500 tí wọ́n máa fẹ́ ti individual wa sorry so now wọn ò wọ́ kódà ó tiẹ̀ di ìtìjú débi pé àwọn insurance company yẹn wọ́n fẹ́ lè máa béèrè mọ́tò padà lọ́wọ́ Uncle Jídé tó Uncle Jídé fi parí ọdún mẹ́rin yẹn. Délé Òdúlé ni most hated president wa nínú ẹgbẹ́ yìí kí náà dẹ̀ hate ẹ̀ sí wọ́n hate ẹ̀ nítorí pé ó pọn ní dandan pé gbogbo agbọ́dọ̀ ṣe insurance yẹn. mo mọyì èèyàn tí torí mo wà ní executive ẹ̀ mo mọyì àwọn èèyàn tí Délé ràn lọ́wọ́ tó bá sanwó mo mọyì àwọn èèyàn tèmi bá sanwó àti ìgbà tí Uncle B àti ìgbà Uncle Jídé àti ìgbà Uncle Délé kò sígbà kankan tí mo sanwó èèyàn tó less than 30 àwọn tí mo ń sanwó yẹn náà òṣèré orí ìtàgé sálà wọn náà ìgbà táwọn náà dẹ̀ ń pawó tí wọn àpò wọn ni wọ́n ń kó sí kò dẹ̀ sí ìdí ẹgbẹ́ kankan tá a kì í sí òtòṣì àrí òtò mo rí lọ́ọ̀yà tó sì ń lẹ aṣọ ǹdìsìn lọ́ọ̀yà tó sì ń lẹ aṣọ tó ń lẹ yúnífọ̀mù ẹ̀ so Ọlọ́run ò pín kinní yìí dọ́gba ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi àánú sí lójú yóò máa ṣe àánú àwọn èèyàn individually ṣáwàá ṣàánú àwọn èèyàn àwa máa wá sórí YouTube láti sọ pé mo ràn lágbájá lọ mo ṣe báyìí fún lágbájá mo ṣe báyìí fún tàmọ̀dò ni àwọn ọmọ kan wà nínú ọmọ ẹgbẹ́ wa yìí lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ pé bígbà tí ẹ fẹ́ fi ibi kí wọ́n mọ̀ ṣe oore mọ́ sú wọn ní gbogbo tẹ́ ẹ sọ because ẹ̀ẹ́kàn kì kó gbogbo wa pọ̀ lẹ́ẹ̀kan ẹlòmíràn kan sẹ́nu yẹn jẹ́bẹ̀tẹ̀ ní ó bẹ̀rẹ̀ sí ní gbé wa ṣépè Ọlọ́run ló tiẹ̀ mọyì èpè tí wọ́n ti gbé láti ṣẹ̀ báyìí gbogbo ipa Latin lórí ká ṣe insurance ní first 4 years yẹ àrí 1,005 members tó ṣe 3,000 ládẹ ń lọ tí ò bá pé 3,000 a lè sanwó fáwọn yẹn so bó náà ṣe parí ọdún mẹ́rin ẹ̀ bí Délé tí mò ń sọ bó ṣe the reason táwọn èèyàn fi hate Délé most ni pé ó enforce ẹ̀ gan gidi pé torí Délé lawọ́ to a fault mo fi Ọlọ́run Lédùmarè búra Délé lawọ́ to a fault so now ó dẹ̀ mọ́ tó ń ti commit lórí mùsíkì lọ́la ó dẹ̀ fẹ́ gbé kíní ẹ̀ kúrò lọ́rùn ara ẹ̀ pé ok tí a bá ní insurance company tó jẹ́ wípé tó o bá sick pẹ̀lú 1,500 rẹ tó o san wọ́n á náwó lé ọ lórí to the tune of 250,000 naira tí o bá ṣe àìsàn tó fẹ́ mú yàn lọ́rùn náà
tó bá jẹ́ fẹ́rí ẹ̀ lè tí nǹkan yẹn ń ṣe é kan tó ná 250,000 tán ara ẹ máa yá but àwọn èèyàn ò ṣe ọ̀pọ̀lọpọ̀ ní àwọn onítíátà tẹ ẹ̀dẹ̀ ń wò mí ò dárúkọ ẹnì kankan o ọ̀pọ̀lọpọ̀ ní ò sí inú ẹgbẹ́ kankan débi pé yóò tiẹ̀ bá wọn dá kọ́bọ̀ sí àsùnwọ̀n ẹgbẹ́ yẹn sí tí n bá wá sí nínú ẹgbẹ́ kan tí mi ò bá wọn dá kọ́bọ̀ bẹ́ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tán wà ń bẹ̀ wọ́n ń dá owó wọ́n ń pọn mí lẹ̀dẹ̀ òǹgbẹ ṣé tó òǹgbẹ bá wá ń gbẹ èmi sómi tí wọ́n pọn lẹ̀dẹ̀ àwọn mẹ́mbà wọn yẹn ṣé ni wọ́n ó bù fèmí ni sáwọn mẹ́mbà wọn náà ó gbàrú ẹ̀ láàyè ṣé kò ní dá ogun kò ní dọ́tẹ̀ sílẹ̀ so wọ́n máa ń misquote Mr. Latin Mr. Latin ò sọ pé òun ò lè ràn yàn lọ́wọ́ individually mo fi Ọlọ́run Elédùmarè búra mo mọ ìrànlọ́wọ́ tí ní first tenure Mr. Latin wàláì mo fi Ọlọ́run Elédùmarè sẹ́lẹ̀rì Mr. Latin ò lè sọ fún mi pé òun ná up to 8 million lórí mo fún lágbádá afọ́tàmọ̀dò tó bá compel àwa láti dá 50,000 àwọn executive fẹ̀ ń gbà mí ó nìkan kó 250 lẹ̀ láti lọ ran àwọn èèyàn lọ́wọ́ ran lágbádá ìgbà míì wà tó jẹ́ pé àwọn tá a máa dáwó fún wọn tó mẹ́rin lẹ́ẹ̀kan náà á wò pé lágbádá ti sick before lágbádá báwo ni ó ṣe máa jẹ́ pé ó máa gbọ́ pa lọ kówó fún lágbádá òkè á ní láti dá owó yẹn púpọ̀ ẹjẹ́ á pín fáwọn mẹ́rẹ̀ẹ̀rin á dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹlòmíì á jáde wọ́n á kàn lanu jẹ̀bẹ̀tẹ̀ wọ́n á kàn wá máa ṣépè fún Latin nítorí pé Latin ló ń ṣe olórí ẹgbẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí mo dẹ̀ ń sọ mo ń fi gbogbo ìgbà sọ pé ìpè tẹ́ ẹ bá ṣẹ́ fún Latin tẹ́ ẹ bá ṣẹ́ fún ìyàwó ẹ̀ tẹ́ ẹ bá ṣẹ́ fún ọmọ rẹ̀ mo ní èyí tẹ́yìn àti mọ̀lẹ́bí yín bá lè gbé ni kẹ́ ẹ ṣẹ́ fún o torí gbogbo ń tẹ́ ẹ rò pé Latin ò kì í ṣe Latin ń ṣe o mi ò sínú executive wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí rísìn fún mi tí mo fi máa wá dìfẹ́ǹdì Latin ṣùgbọ́n kíní yẹn ti ní mi lára jù pé kí lọmọkùnrin yìí ṣe kí ẹ̀ta ló ṣe tí wọ́n fi máa ṣe pé ayérayé fún ọmọ yìí báyìí fún ọmọkùnrin yìí báyìí so kíní yẹn dẹ̀ jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ gan mo dẹ̀ wò wípé okay no matter gbogbo bá tiẹ̀ ti wulẹ̀ ó jẹ́ máa jáde máa bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ kékeré ẹ̀sìsà ṣe mọ̀ pé àwọn ọmọ tí mo dúpẹ́ lọ́wọ́ máa Christian yẹn mi rántí orúkọ wọn mi fẹ́ ṣe orúkọ wọn dá tí wọ́n ran parí olódó lọ́wọ́ tí wọ́n ran lálùdé lọ́wọ́ àwọn dàbí ẹni pé àwọn náà ni wọ́n tún ń ṣe ti alápinni mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín bàbá mi ojú ò ní tì yín ẹ̀ ní fowó ṣàwátì ẹ̀ ní fọmọ ṣàwátì irú àwọn yẹn ká wá nírú àwọn yẹn ló tiẹ̀ ń pariwo ní á ní òkè nítorí pé wọn ò mọ̀ pa à ń ṣe lábẹ́nú ni so àwọn yẹn tán náwó yẹn gangan ò pariwo èwo ní gbàràn mi ṣe é dẹrẹ́rù táwọn kan fẹ́ kú lórí ogún tí ó kàn wọ́n táwọn kan máa fẹ́ kú lórí ogún tí ó kàn wọ́n bẹ́ẹ̀ náà nígbà míì tá a bá wà nù mọ́tò táwọn ọmọ ọ̀tá yẹn tí wọ́n ti rọ́ dí mọ́tò ẹ̀ní lọ ẹ̀rí tẹ́lùmí ọ̀yọ́jú lẹ́nu mọ́tò nínú taxi ẹ̀yìn náà fi hàn lẹ́tọ̀ọ́ wọn bí ẹni pé ẹ̀tọ́ wọn kan wà tó kó sí wa lọ́wọ́ nígbà téèyàn ń bọ̀ láti ibì kan tó ń lọ sí bíi 10 kìlómítà tó jẹ́ pé bíi 30 meters ni ọmọ dá owó àwọn ọmọ ọ̀rá ìsà fún wọn ó wá dé ibi tí ó dé owó òsì lọ́wọ́ ẹ̀ mọ́ ìgbà yẹn lèyìn ọ̀gbẹ́ni òkè ẹ̀yìn náà fi hàn lẹ́tọ̀ọ́ wọn bí ìgbà tó jẹ́ pé àwọn èèyàn ò lè dá orí rò mọ́ ẹni tó ń pé kí wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ wọn yẹn in fact kò tiẹ̀ lè dá ọmọ ẹ̀ bọ́ débi yóò fún ẹnìkan ọmọ tó gangan bí sínú ilé kò lè dá wọn bọ́ débi pé ó máa ní nǹkan kan tó ti ń ṣe fẹ́ nìkan tá a máa fi sọ pé ó fẹ́ kí wọ́n ṣe bóun ṣe ń ṣe ni. ẹ wo ẹ̀yin èèyàn ẹ dákun mo fẹ́ bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín ẹ fi Mr. Latin lọ́rùn sílẹ̀ ẹ fi Mr. Latin lọ́rùn sílẹ̀ ẹ fi àwa òṣèré lọ́rùn sílẹ̀ ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ṣèrànlọ́wọ́ ṣèrànlọ́wọ́ ìwọ tó mọ̀ pé o fẹ́ ṣe ìrànlọ́wọ́ ṣe ìrànlọ́wọ́ àwọn ọmọ wa kéékèèké tẹ̀ ń wò yẹn Ibrahim Chatta kí lorúkọ ìtọ́wọ́ bá mi ṣe tí mo Ọdúnládé Lateef Ọládìméjì
gbogbo àwọn tán wà ní sọ̀rí yẹn Fẹ́mi Adébáyọ̀ àǹkó tẹ́ ẹ bá mọ nǹkan tí wọ́n ń ṣe lábẹ́nú ẹ mọ̀ pé èpè tẹ́ ń ṣe yẹn yóò padà sórí ẹ̀yìn àtọmọ yẹn ni tẹ́ ẹ bá mọ nǹkan ń gbèsè lábẹ́nú ok ìgbà tó wàá sọ pé wọ́n kọ́lé tó ilé tó ga jù ṣé kán lọ ta lé wọn nítorí pé wọ́n fẹ́ ràn yàn lọ́wọ́ ni àbí kán lọ ta mọ́tò tán lò ṣé àwọn dókítà ń ta mọ́tò wọn ran ọmọ ẹgbẹ́ wọn lọ́wọ́ ni ṣé lọ́ọ̀yà ń ta mọ́tò wọn ṣé lọ́ọ̀yà ń ta ilé wọn ran ọmọ ẹgbẹ́ wọn lọ́wọ́ ni ṣáwọn ẹnjìníà ń ta ilé wọn ran ọmọ ẹgbẹ́ wọn lọ́wọ́ ni igwe tẹ̀wọ́ yẹn ẹ̀bùn ọláyà kò sí tí ò lè fi ọ̀fẹ́ lè yọ ojú ẹ̀ lásán báyìí kó yọ ojú ẹ̀ báyìí kó bóyàn gbogbo àwọn yẹn náà ń ṣe dáadáa sí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa but ṣe bẹ́ẹ̀ ẹni tí wọ́n sá mọ̀ náà ni ẹni tó bá mọ̀ wọ́n ẹni tí wọn ò mọ̀ tó pè wọ́n pé ọ̀gá ẹ dákun mọ̀mọ̀ nídìí ìrànlọ́wọ́ yìí àìmọye irú àwọn yẹn tí wọ́n mọ̀ rí tó jẹ́ pé true tèmi ni wọ́n ṣe ń contribute owó fún wọn tí màá sọ pé lágbádá dákun ọ̀rẹ́ ọmọ wa kan mo dẹ̀ fẹ́ kó contribute sí náà nígbà tí mo mọ̀ pé kò má mi ní tu ebulẹ̀ dárúkọ ẹ̀ fún mo dẹ̀ fẹ́ kó contribute wọ́n á dẹ̀ fún wa lówó gidi á dẹ̀ kó gbowó yẹn lè fáwọn yẹn ṣé ká tó máa kó fún wọn sìn ṣé ká máa lọ pé press ni n táwọn bá fẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ wa individually ṣé ká lọ máa pé press kẹ́ ẹ lè bá a rí ni ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ reign ẹ̀yin tẹ́ ẹ fẹ́ trend orúkọ tiwa nìkan kọ́ lẹ lè fi trend téèyàn bá trend lọ́nà ẹ̀tọ́ wàláì gbogbo nǹkan ẹ̀tọ́ ni ó máa já sí téèyàn bá trend lọ́nà àìtọ́ náà ni ó gbẹ̀yìn ìgbésí ayé ẹ̀ mi ò fẹ́ anybody ṣe pé ṣùgbọ́n mo ń sọ fún wa wípé ká trend lórí ẹ̀tọ́ ó máa ràn wá lọ́wọ́ gan ju kéèyàn ó trend lórí àìtọ́ lọ ẹni tó bá trend lórí àìtọ́ náà ní ọ̀padà kángan ìgbésí ayé ẹ̀ ọlọ́run gbọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ̀yin alábíàmọ ayé àtẹ̀yin alábíàmọ ọ̀run mo bẹ̀ yín torí ọlọ́run ẹ jọ̀ọ́ àwọn èèyàn tó bá ti ń sọrú ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má rí wọn bí ẹni pé wọn kì í ṣe èèyàn torí ò sínú ẹgbẹ́ wa kó o mọ bá a ṣe ń ṣe ẹni tó sì kì í ṣe pé ń tẹ ló ti lọ bí léèrè tó wá sọ pé Jídé Kòsọ́kọ́ ò tí ì fóun lówó rí igwe ò tí ì fóun lówó rí kéde ò tí ì fóun lówó rí kì í ṣe pé ń ṣe lọ́wọ́ béèrè lọ́wọ́ wọn tó sọrú ẹ̀ fún ẹ bó lè yín ó ṣe wá kàn jókòó tí ó kàn déédéé máa rorí tí ó máa sọ̀rọ̀ tí ó máa decide fún ẹnìkan tí ó máa speak mind ẹnìkan láì ṣe mind tara rẹ̀ ẹ wo short video ni mo fẹ́ fi ṣe ẹ dákun torí ọlọ́run gbogbo ẹ̀yin alábíàmọ ayé tó bá yá tó bá di pé àwa náà wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ má bínú o ṣe mọ̀ pé tá a bá lé ewúrẹ́ títí tá a bá lè kan ògiri ẹ rí i pé bí mo ṣe sọ̀rọ̀ yìí náà mi ò búyàn mo kàn ń wọ́ọ̀nù ni mo ń wọ́ọ̀nù àwọn wọ́ọ̀nì ni mo fáwọn èèyàn so tẹ́ ẹ bá wá pù sí wa títí tá a bá kan ògiri àwa náà wà force láti fèsì àwọn èèyàn wọn kò dẹ̀ ní dáa tó torí pàwọ́ lórúkọ ẹ wò gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ láti ìjọ yìí náà ẹ rò pé kò máa dùn àwọn artist ní dùn wọ́n bọ̀ wọ́n ń feel pé báwo ni ó ṣe rí táwọn bá jáde láti sọ̀rọ̀ èmi kàn wò wípé tá a bá jáde láti sọ̀rọ̀ náà ká jẹ́ káwọn èèyàn àwọn ọlọ́pọlọ àwọn tọpọlọ wọn pé àwọn tí wọ́n ní orí rò gidi ká jẹ́ kán mọ tó ń lọ lábẹ́nú àwọn náà mọ dance to àwọn ọlọ́pọlọ fífúyẹ́ suggestion yẹn àwọn ọlọ́pọlọ fífúyẹ́ àwọn tí ò sí nǹkan kan lọ́pọlọ wọn tó jẹ́ pé àwa náà fẹ́ fi trend onítíátà náà fẹ́ fi trend star artist náà fẹ́ fi trend tó bá jẹ́ pé n tẹ́ ń sọ fún wa nǹkan tó tọ́ sí wa ni tó mo gbà pé gbogbo n tẹ́ bá ń sọ láì dáa tiwa kó jẹ́ tiwa ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ yẹn nǹkan tí ò tọ́ sí wa nítorí pé lábẹ́nú à ń ṣe ẹ̀tọ́ wa nídìí láti wá sọ fún yín létí yín ni pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tẹ́ ń wí sí wa tẹ̀yin àtọmọ yín àti fámìlì yín ni ó jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń wí sí Latin torí tí Latin yẹn ti wá pọ̀ jù ọkàn ìyàwó ẹ̀ ò balẹ̀ níbi tó wà ọkàn àwọn ọmọ ò balẹ̀ ok káti ẹ̀ wá ní Latin ló wá ká ní Latin wá sẹ́yìn ẹ dákun kí ló tó kan mọ́
ẹ dákun kí ló kan ìyàwó Latin ò kì í so ń tíátà àwọn ọmọ Latin ò kì í so ń tíátà ẹ bú wọn ẹ ṣépè fún wọn ẹ ṣe gbá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá fẹ́ bú èmi náà gbà mí ẹ ṣépè fún mi ẹ bú àwọn ọmọ mi ẹ bú àwọn ìyàwó mi ẹ ṣe gbogbo ẹ̀ ẹ dákun kí lẹ fẹ́ gbà nù yẹn náà kí lẹ fẹ́ gbà èmi ò ní sọ jù báyìí lọ ṣùgbọ́n níjọ́ tí inú bígi ó wó lu omi nígbà tí inú bí omi ó gbégi lọ ni so tí ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ìbàjẹ́ yìí tó bá wù yín ẹ jáwọ́ torí mo mọ̀ pé àwọn ọlọ́pọlọ tí mo bá sọ̀rọ̀ yìí wọ́n ti gbọ́ wọ́n á dẹ̀ reason along pẹ̀lú mi nítorí pé wọ́n mọ̀ pé lọ́ọ̀yà tó ń lé Sokoti tó ń dì í sí wà tí ò rí sí so rírí ṣe ọwọ́ Ọlọ́run ló wà ẹlòmíì ò ní rí ṣe láàárọ̀ kò ní rí ṣe lọ́sàn ọjọ́ alẹ́ ẹ̀ ní ó rí ṣe ok ẹ wo àwọn èèyàn tí wọ́n ṣe dáadáa fún nínú wa ń sìn ṣe bí ọjọ́ alẹ́ ni Ọlọ́run gbé wọn sókè yẹn ṣe bí ó yẹ ká máa ṣàdúrà pé ilé tán kọ́ fún wọn kọ́ mọ́ gbóná mọ́ wọn lórí kí ilé yẹn mọ́ wò pa wọn ṣe bí àdúrà tó yẹ ká máa ṣe nìyẹn ewu làbùrọ̀ tó máa wá gbé wa ṣépè torí Ọlọ́run ewu làbùrọ̀ máa gbé wa ṣépè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín tí ọba sí tó bá jẹ́ pé justification wà nínú èpè tẹ́ ń ṣẹ́ yóò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí ọba sí justification lórí èpè tẹ́ ń ṣẹ́ yẹn tẹ̀yìn àtọmọ yín ní ò jẹ́ o ẹ̀yin èèyàn mi mo kí yín o ojú òní tì yín o màá tún wá máa sọ nǹkan míì lórí ọ̀rọ̀ yìí láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan mo dúpẹ́ o.